Peter Rufai Ogbóntarìgì Golí Fún Super Eagles ó mọ̀ kílé ayé ìpódìgbà ó ṣe o Ọlọ́run bá wa tẹ sáfẹ́fẹ́ rere o. Àgbà ọ̀jẹ̀ Golí fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles Peter Rufai mà ti jáde láyé o. Rufai tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Dòdò Mayana oníròyìn mà sọ wípé ó mọ̀ kú ní òwúrọ̀ ọjọ́bọ̀ Thursday tí ń ṣe ọjọ́ kẹta oṣù kejì ọdún 2025 yìí. Àjọ NFF ó mà ló mà kéde ikú Rufai lójú òpó X rẹ̀ ní alẹ́ ọjọ́bọ̀, bó tilẹ̀ jẹ́ pé àwọn oníròyìn kò tí ì lè fìdí ohun tó pa ògbóǹtarìgì agbábọ́ọ̀lù náà múlẹ̀. Àwọn òròyìn kan sọ wípé ó mà sí àìsàn fún ìgbà pípẹ́ kí ọlọ́jọ́ mà tó dé o. Ẹni ọdún 61 ní í ṣe kó tó dágbére fúnlé ayé o. Ọjọ́ 24 oṣù kẹjọ ọdún 1963 ó ní wọ́n bí Rufai ní ìlú Èkó arómisá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. Lásìkò tó fi jẹ́ agbábọ́ọ̀lù ó ṣiṣẹ́ ní orílẹ̀-èdè Belgium, Netherlands, Portugal àti Spain fún 20 ọdún o. Rufai mà ṣojú Nàìjíríà ní ìdíje World Cup méjì àti ní ọ̀pọ̀ African Cup of Nations AFCON. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Stationary Store FC àti Femo Scorpion ní àkọsílẹ̀ sọ pé Peter Rufai ti bẹ̀rẹ̀ bọ́ọ̀lù gbígbá nílùú Èkó. Lẹ́yìn náà òun ló lọ sí Benin lọ́dún 1986 níbi tó ti gbá bọ́ọ̀lù fún AS Dragons FC. Yàtọ̀ sí wípé ó máa gbá bọ́ọ̀lù ní ilẹ̀ òkèrè, ẹni tí kò ṣeé fi ọwọ́ rọ́ sẹ́yìn lágbo bọ́ọ̀lù ní Nàìjíríà ó ní Rufai jẹ́ ìgbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló ṣojú Nàìjíríà ní ìdíje àgbáyé o ní ọdún 1994 àti ọdún 1998 gẹ́gẹ́ bí ààyò Golí. Bákan náà òun ló tún ṣe ìrànlọ́wọ́ fún Nàìjíríà láti gba ife ẹ̀yẹ ti ọdún 1994 African Cup of Nations ní Tunisia. Kí Ọlọ́run ọba Elédùmarè kó bá wa tẹ́ Dòdò Mayana, kó bá wa tẹ́ sí afẹ́fẹ́ rere. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú iṣẹ́ látàárọ̀, a kú gbìyànjú, Ọlọ́run ọba rèé yóò fèrè sísè mi àti yín o.